Iléyá ti dé, o sì tí rẹ̀ ẹran ọdún débi à ń sọ nǹkan tí wọ́n máa fi pò ó. Má làágùn jìnnà, sọ pé ó ti ṣeé ṣe, àṣírí ti bò, o ti ra ẹran ọdún. Ẹ sáré bá mi wélé kẹ́ fi ṣe gift ọdún iléyá mo jù síta yìí o. Ẹ̀bùn ọdún iléyá òun mo jù síta yìí. Ó yẹ bá mi ṣe kẹ́ ẹ rówó pàápàá kẹ́ ẹ fi ṣe ayẹyẹ ọdún. Kí lẹ máa lọ bá mi ṣe? Kò ná yín lówó kan tó pọ̀ rẹpẹtẹ, kò tiẹ̀ ná yín lówó. Ẹ lọ bá mi ra iṣu, ìkòkò apẹ ìjóògùn tó lọ́mọ rí níwọ̀nba kékeré tó lè gba iṣu, ìwọ̀nba iṣu tẹ́ ẹ lè jẹ tán ni. Ẹ wá lọ bá mi já ewé emí èṣù, ẹ lọ já ewé emí èṣù, ẹja kó pọ̀, ẹ kó sísàlẹ̀ apẹ iṣu tẹ́ ẹ ti, ẹ ṣan ewé yìí dáadáa o, ẹ ṣàn kẹ́ ẹ gbọn omi kúrò lára ẹ̀, ẹ má bu omi sí i. Ẹ kó ewé náà sí ìsàlẹ̀ apẹ. Iṣu tẹ́ ẹ ti bẹ tẹ́ ẹ gé wẹ́wẹ́ níwọ̀nba tẹ́ ẹ lè jẹ tán ni, wọ́n ń jẹ ṣẹ́kù o. Ẹ kó lé lórí. Ẹ wá kó ewé emí èṣù tó kù, ẹ kó lé lórí, ẹ má bu omi sí i. Àkíyèsí tẹ́ ẹ bá lọ já ewé náà, ẹ má pè é ní ewé rẹ́rìn kò mí, emí èṣù ní kẹ́ ẹ pè é. Kẹ́ ẹ wá sè é, ẹ má bu omi sí i, ẹ sè é bẹ́ẹ̀ kó jiná. Tó bá ti jiná, ẹ gbé wọnú yàrá, ẹ sọ sórí òṣùká. Ẹ bá ti sọ sórí òṣùká, inú yàrá ibi tẹ́ ẹ ti máa tilẹ̀kùn mọ́rí téèyàn kan ò ní fojú kàn yín. Ẹ dàníyàn iye owó tẹ́ ẹ fẹ́ sí i, ẹ dàníyàn iye tẹ́ ẹ fẹ́ kó gbé wá fún yín, kó mú wá fún yín. Aláàánú kan á san owó náà fún yín. Iye tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ dàníyàn sí yẹn, ẹ gbà láti ẹ̀, á yà yín lẹ́nu. Mi ò ní rìn èèrà tí ò nọmọ nù, ó kéré lójú, mẹ́ta méjì lóògùn, ó kéré. Ẹ wò ó pé kò ná yín lówó, kò ná yín ní owó rẹpẹtẹ. Ẹ ṣe bí mo ṣe sọ fún yín. Iye tẹ́ ẹ fẹ́, kódà kó jẹ́ customer owó á wọlé, owó náà iye yẹn á wọlé sí yín lọ́wọ́. Àṣírí yín á bò. Ẹ gbà bí mo ṣe sọ fún yín. Ẹ wò ó, ká má sọ̀rọ̀ ògùn lọ títí. Ẹ má gbàgbé àti like, comment, share. Bí mo ṣe máa ń sọ, ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe torí lẹ́yìn ọdún iléyá iṣẹ́ sì tún ń bọ̀. Iṣẹ́ sì tún ń bọ̀. Gbé wá owó kan ń bọ̀. Gbé wá owó kan ń bọ̀. Tẹ́yin náà máa gbádùn ẹ̀. Ẹ máa ti lọ mú ra owó ẹ lẹ̀. Ẹ máa prepare ẹ lẹ̀. Tí n bá jù gbàm, ẹ han. A máa jẹ́ fún yín. Ire o.